Tọpẹ́ tìyìn tó gbólóye kó gbẹnu ẹni. Ní pàtàkì nígbà tọ́jọ́ olóore má lè gbàgbé bá báni láyé. Èyí ló dífá fún Patrick Kúnlé ọmọ Ọ̀pálẹ́yẹ tó fi ń bá ẹni bí ọkàn rẹ̀ olólùfẹ́ rẹ̀ àtàtà. Èyí mẹ́nugún àdúmáradẹ́ òrékelẹ́wà obìnrin. Egun ìhà rẹ̀ dúpẹ́ lórí ọjọ́ ìbí rẹ̀ tó tún kò lénìí. Ọjọ́ kẹrin oṣù kejì February 4 year 2024. Ọmọlọ́lá Esther aya Opaleye ọmọ Fagbile. Ọmọ wọn ní Modakeke Akoraye. Màmá Olúwa fi Káyọ̀mí, màmá Olúwa fi Kọ́lá mi, màmá Olúwa fi bùkún mi. Modakeke Akoraye. Ọmọ ogun tẹ̀lúdó, ọmọ akin lójú ogun, ọmọ ogun sowápọ̀ ní Modakeke ẹlẹ́. Ọmọ bíjà ò bá sí mọ́, wọ́n sì lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó. Àwa wo bàbá ẹni tó máa tọ́ mi. Ọmọ ẹni mekùkùté ara ẹ̀ ló mì. Ọmọ tó fìjà gbòde. Ọmọ ẹ̀yí àkórí àràbà tí ń fọ̀n bí èèyàn ní Modakeke ẹlẹ́. Ọmọ bàbá mèdì àkọ́bí ọ̀bọ làárí. Ẹ jẹ́ ká kúkú kọrin tẹ́yẹ máa ń kọ. Ọmọ ìkàn tí òkè pa ò. Ọmọ omi tẹ́rẹ́ tí ń gbàgbára alẹ́ àṣebi. Mo ti bi oko dídá di bàbá fún wọn. Ọmọ àkọ́mọ́ bá mi jà ń ò ṣebi. Ọmọ ẹni bá ṣebi lẹ́yẹ yọ lójú jẹ. Ọmọ òòṣà tí kì ọ̀lẹ́ òsì. Ọmọ àtọ́ fìjà gbòde. Ọmọ àkọ́ tí ò ráàyè régbè. Bí Modakeke bá jí ibi iṣẹ́ rẹ̀ ní gbà lọ. Ọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà. Ọmọ ìjà wù mí jà lọ́jà. Ọmọ arẹ́nijẹ ló mú mi fọ́rí ya. Bí Modakeke ti ń gbára alẹ́ ló ń gbára oko bẹ́ẹ̀ ló tún gbèrú ọ̀nà tí ń lọ sájò. Ọmọ ẹni bá tọ́ ẹyẹlẹyẹ ń yọ lójú jẹ. Ọmọ ẹni ẹyẹ bá gbè ní lówó lọ́wọ́. Ọmọ ẹni ẹyẹ bá gbè ní tẹ̀lọ́rùn ní Modakeke ẹlẹ́. Ọmọ àtọ́ fìjà gbòde. Ọmọ ìsà pàtàkì mẹ́sàn-án tí ń bẹ lọ́yọ̀ọ́ lé. Orí mi gbè mí, akọ gbè mí, òrìṣà òkè gbè mí. Ọmọlọ́lá Esther aya Opaleye. Màmá Olúwa fi Káyọ̀mí, màmá Olúwa fi Kọ́lá mi, màmá Olúwa fi bùkún mi. Àsọdúnmọ́dún la wo àsọdúnmọ́dún. Mo rí ọlọ́dún yìí, wò ó rí ọlẹ́ẹ̀mí. Ọwọ́ tó bá ṣẹ́gun sí ní jẹ́ lórí aya lórí ọmọ wàá jèrè làálàá rẹ̀. Gbogbo ìgbà ní kùkùté ga jùlẹ̀ lọ wàá ga jọ̀tá ẹ lọ láṣẹ Ìdùmarè. Ọkọ ò ní kú, ọmọ ò ní sọnù. Ìwọ náà ò ní fara gbàrú ẹ̀. O ò sì ní kó sí páńpẹ́ ayé. Long life and prosperity in Jesus' name.